Jésù Kristi. ìlú ń ṣe é. Òun ló ṣe é. Àwa ò lè ṣe kankan, kí làwa lè ṣe? Nígbà míì tó gúlọ́gọ̀ bá ṣèjẹ́rìí tí à ń gbọ́ ẹ̀rí àbàmì. Irú ètò ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ last week. Ẹni tó gbá láti ìlú Gambia tó ti rẹ́ gbogbo tó ní lórí àìsàn. ó ti ta mọ́tò gan. Wọ́n ti ta gbogbo tó ní pátá. bẹ́ẹ̀ni. Wọ́n fi jẹ ìyá lọ́jà nínú ọjà kan ní Gambia. Ó jẹ́ ojoyè yìí tán ní ọ̀fà wọnú ayé ẹ̀. Kò síbi tí wọ́n àrùn dé. Omi lásán la ṣe fún. Agbàdo àsomi ó dẹ̀ mú mi. Ó dẹ̀ bẹ̀ sí ní ya àwọn bí òkúta. Ibẹ̀ ló gúnyẹ́ wọlé sí. Dàárọ̀ yìí. Kò yé àwa gan. ibi tí mò ń lọ gan nìyẹn. Kò yé àwa gan. kò yé ẹ̀yin gan. Nígbà tí ìṣàwà là ń ṣe. tí èsì ẹ̀yin lẹ̀ ń ṣe. Tó bá jà wà là ń ṣe yóò yé wa. kábíyèsí ọlọ. Ohun tá a máa ń pa rẹ̀ tọ́lọ́run ṣe. Àwa wà lórí pápá. Ọ̀tọ̀ Jésù àti Èṣù ló ń gbá bọ́ọ̀lù. kí lẹ wí. Jésù àti Èṣù ní gbá bọ́ọ̀lù. wọ́n jọ ń gbá bọ́ọ̀lù. Àwa jẹ́ èrò ìwòran. ẹlẹgbẹ́ mílò làwa wà. Àwa wà níbi tá a ti wòran wọn báyìí. ok. A dẹ̀ wá rí pé Jésù ló ń score. Jésù lè ń gbé bọ́ọ̀lù wọ sínú àwọn. Òun ló ń gbé wọ sínú àwọn. Ìyẹn ni pé gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí. Ohun tí wọ́n sọ yìí bó ṣe rí nìyẹn. Onírú ogun tá a lè fẹnu kàtá láyé lọ́nà ti gbé mi. àbálọ̀ ẹ̀rù máa ń bà mí láwọn àyè kan pàápàá jùlọ mo sì wà lórí oyún pípé yẹn bẹ́ẹ̀ ni mo sì wà lórí ẹ̀ wípé sí èsì pé bóyá abracadabra kan ni kẹ́ẹ̀dẹ̀ fún èèyàn ní pé ìgbà báyìí tí Ọlọ́run bá sì wà láàyè arábìnrin Ọlọ́run máa tú ẹ sílẹ̀ torí pé o láǹfààní àti wá sí abẹ́ ìpè yìí ẹ tú àárín yẹn kó yé mi dáadáa. Ìwé Jeremiah 2:27. kí ló wí bàbá. Ó ní èmi ní Ọlọ́run gbogbo ẹran ara. kábíyèsí. Òǹkà wà tó ṣòro fún mi bí. òǹkà wà tó ṣòro fún mi bí. John chapter 11. Ó ní bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò rí ògo Ọlọ́run. Náà ọ̀rọ̀ mi lọ sí gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ mi pé ènìyàn ló ń yí padà, Ọlọ́run kì í yí padà. Ọlọ́run kì í yí padà. Ènìyàn lè yí padà. Ọlọ́run ò kì í yí padà. Ipò tọ́lọ́run wà ní ẹgbẹgbẹ̀rún ọdún sẹ́yìn ló wà lọ́wọ́lọ́wọ́ yìí. Kábíyèsí rẹ̀ lẹ́nu yìí. Iṣẹ́ agbára tó ṣe nígbà náà tí ibi wọn ti ṣe ó ṣe dàárọ̀ yìí. Ó ṣe dàárọ̀ yìí. Ṣùgbọ́n àwọn ènìyàn máa ń kú níbi tá a fi wọ́n sí. Kábíyèsí rẹ̀ lẹ́nu yìí. Torí ènìyàn ni wá. Mo lè sọ gbogbo ẹ̀dá rẹ̀ tó gbọ́ mi pé ogun tó ń là kọjá tí ọ̀rọ̀ yìí ká mọ́ níbi tó wáyé kí ìpàdé ètò pa lórúkọ Jésù ò ní lógun náà. Àmín 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 lórúkọ Jésù. Bàbá náà fọlọ́rọ̀ tùnú agbára wo ní bẹ nínú omi náà. Mo rí i pé tí wọ́n bá wá sínú ìjọ Love of Christ tẹni kan ra omi tí wọ́n ra omi lọ ọ̀pọ̀lọpọ̀ míì ẹ̀ fún wọn lómi ni lọ́fẹ̀ẹ́ ẹlòmíì ẹ̀ ṣètò lórí rédíò báyìí ẹ̀ ní ẹ gbé omi sórí tábìlì yín ẹ̀ dẹ̀ gbàdúrà sí wọ́n sì rí ìwòsàn pàápàá jùlọ òróró tí wọ́n tà náà jọ yín agbára wo ló wà mẹ́ bàbá. Nínú Jòhánù orí kìíní yẹn. Fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń ṣe. Ó láti tọkọ ṣe ní ọ̀rọ̀ wa. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni. Náà gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí i. Aláàlẹ́ dá kankan sí. A lè dá kankan sí. Ọlọ́run ló ṣe é. Láti 30 ọdún tí mo ti wà nídìí iṣẹ́ ìránṣẹ́. Kò síbì kan tí mo ti ní ọgbọ́n kan láti lò. Bàbá náà fẹ́ gbọ́kàn sí. Àlọ́ mi mo máa ń sọ. Ìgbà míì ẹnìkan bomi wá. Dẹ̀ ya omi yẹn sí mímọ́. Ọ̀nà àbáyọ ó dẹ̀ pàápàá jùlọ nípa orí fífọ́ bí orí túlù. Ìyẹn ti ṣe bí bẹ́ẹ̀ méjì bí fibroid oyún ojú. Wọ́n á dẹ̀ bí. Àwọn á dẹ̀ bí. Ṣé ẹ mọ̀ pé òróró yẹn ti lò bí ẹ̀ẹ̀mejì lójú mi? Ẹlòkan l'Àbújá. Ẹ̀dẹ̀ lòkan nílùú Ìbàdàn. Òróró náà ni ẹnìkan mú kan láago 9. Ìka aago 12. Ìka aago 3. Abẹ́ẹ̀kọ́. Wọ́n á wá yà bí ẹ̀wà. Wọ́n á wá yà àṣírí wo ló wà mẹ́? Ọlọ́run Olódùmarè kábíyèsí Olódùmarè bí òru sì máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Òun ló ní iṣẹ́ òun ló ń ṣiṣẹ́. Òun ló ń ṣiṣẹ́. Ohun àkọ́kọ́ ni pé ó ní àmì wọ̀nyí ni ó máa bá àwọn tó gbàgbọ́ lọ. Ní orúkọ mi wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Kábíyèsí. Tí ìpè bá ti dájú. Tí ìpè bá ti dájú. Ogun tó lọ nìyẹn. Ẹni tí ìpè bá wà lórí ẹ̀ kò sí àkókò àtìgbà tó gbàdúrà sómi tàbí òróró agbára kan ti wọnú méjèèjì ẹ ohun tó kù ní kí iṣẹ́ agbára máa ṣe. Ohun tó kù ní kí iṣẹ́ agbára máa ṣe.
ókè omi bàbá love kọ́ ló rà báyìí òun wò mí lọ́wọ́lọ́wọ́ màá ní kó o gbé omi bẹ̀yẹ báyìí màá ní kó o gbé òróró báyìí omi tèmi lélẹ̀ màá wá gbàdúrà sí bẹ́ẹ̀ni kì í ṣe àwàdà ohunkóhun tó bá ń ṣe é lórí ẹ̀ kì í kú sómi bàbá love ẹ máa fọ́ mi lè báyìí omi tiẹ̀ ni bẹ́ẹ̀ni ẹ bẹ́ẹ̀ fọ́ mi lè omi báyìí bàbá love kọ́ omi tiẹ̀ ni òun wò mí ní London America Canada South Africa Germany gbé omi kan bẹ̀ yẹn gbé òróró kan bẹ̀ ṣe ni mo máa gbàdúrà sí láti bí torí pé bíbélì wípé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó gbà wọn nínú ìparun wọn ó ní ọ̀rọ̀ yìí ó dàbí iná tàbí àrá tó ń fọ́ àpáta tútù bíbélì wípé ibikíbi tí ẹni méjì bá wà ní orúkọ mi mo wà láàrin wọn láti fi ìbéèrè wọn fún wọn ìwé John chapter 3 verse 27 ó ní àkòrò kó gbà ní ayé bí kò sí pé fún wa láti ọ̀run wá náà ìwọ tó láǹfààní tó ń gbọ́ mi ọ̀rọ̀ jáde fún ìgbà àkọ́kọ́ pé tó bá jẹ́ Olúwa ní eléyìí tí ọ̀rọ̀ rẹ̀ lágbára ní ayé àti ní ọ̀run gbogbo ẹni tó di omi mú gbogbo ẹni tó gbé omi dání gbogbo ẹni tó gbé